yéé eléyìí mà ga, eléyìí mà wá lágbára. So a ní gómìnà tó dáa báyìí, a ní gómìnà tá a sọ pé ọ̀rẹ́ aráàlú tó fẹ́ wa dénú, tó fẹ́ wa dọ́kàn, tó fẹ́ wa déta gbogbo ara. Láláàní gómìnà nílẹ̀ Yorùbá. Bóyá ká sọ fún bàbá Bọ́lá Ahmed Tinubu lẹ́yìn 3031 kí wọ́n tún fẹ̀yìn síbẹ̀ tí àwọn ìjọba Fúlàní bá máa gbà. Torí pé gómìnà tí mò ń sọ̀rọ̀ ẹ̀ yìí eléyìí ṣe bẹ̀bẹ̀. Tó bá sọ pé Sàmọ́ Ṣàngùdù, àbí ká sọ pé kùndùsì fún yín bí ọ̀rọ̀ àwọn ìyá mi kan, wọ́n á ní ẹ pé kùndùsì fún, mo fún yín ní kùndùsì. Kùndùsì lọ sọ́dọ̀ ọ̀dọ̀ gómìnà yìí torí pé gbogbo nǹkan tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí nílùú ẹ̀, kódà ẹ wò tó bá sọ pé ọmọ Yorùbá àtàtà eré ni ẹni tó fẹ́ràn aráàlú ẹ̀. Nílẹ̀ Yorùbá, láàrin gómìnà 6 tá a ní nílẹ̀ Yorùbá tó dúró sàǹgbà láì fi Kwara kún, ká gbọ́ pé gómìnà kan sọ pé òun ò tí ì rí ohun tí wọ́n ń pè ní báńdíìtì láti bí lẹ́yìn ọdún 4 sẹ́yìn. Pé tó sì jẹ́ gbogbo ìgbà ní ajínigbé ń wọlé, àwọn wo ni báńdíìtì? Tó jẹ́ gbogbo ìgbà ni wọ́n jíyàn gbé tí wọ́n pààyàn nílùú ẹ̀, àwọn wo la bá ń bẹ̀ yẹn? Ẹ má jẹ́ ń gbà yín lásìkò, ẹ wá lọ bá mi wo fídíò yìí, ẹ wá lọ wo fídíò gọ́vnà yìí, gọ́vnà Ayédàtiwa Orímisàn ti ìpínlẹ̀ Ondo. Ẹ wo tí wọ́n bá ní bàbá yìí ṣe bẹ̀bẹ̀ tó ṣe, kódà kò tí ì sẹ́ni ó ṣe. Ẹ má jẹ́ gbà yín lásìkò, ọmọ Yorùbá ẹ bá ń farabalẹ̀ kẹ́ wo fídíò yìí, ẹ kú dédé àsìkò yìí, ẹ tún káàbọ̀ sórí ìkànnì wa, ẹ ṣíà ẹ jẹ́ ọ̀wọ̀ gbòòrò ayé lọ, torí wípé ibẹ̀ nìkan kọ́ là ń lọ nítorí gbé yín débò mi. Àmọ́ ẹ kọ́kọ́ lọ wo eléyìí, ẹ gbọ́ nǹkan tí gọ́vnà Ayédàtiwa Orímisàn tí wọ́n sọ. Wọ́n ní òsì báńdíìtì nílẹ̀ Ondo, òun rè ẹ̀ṣùgbẹ́. Called budget of economic consolidation. So naturally expectations are high from the people of Ondo State. But I need us to tie the issue of security well, because there's still a couple of concerns I want you to address. And I want to put a face to these issues. Yes, you mentioned, or I think we referred to the protest by the people of Ishiwakoko and Akuku Southeast, where they blocked the highway on Wednesday. Why? Well, it had been a build-up, but it came to a head when one of the community leaders, Ojogbara, known as Obesere, was kidnapped and killed. A farmer, Ben Daniels, was killed along Agula Farm on Monday in Akure North. Wednesday, a farmer, Adeshida Daniel, was shot, his wife kidnapped in the Sagba community, Akure South. I think you made mention of some church members who were kidnapped as well. But what we understand is that ransom was paid before they were rescued. We can also talk about the Alagamo community who was killed last month. And I want you to be very frontal, right? I want you to be frank with the people of Ondo State, some of them who are a bit concerned. Who is attacking these people? Who is responsible for these things, and why? Do you know why? Thank you. We're now, yes, you still drawing us back to security issues, which is very tight. Yes, tight, yes. Those cases you mentioned, like I said, there are isolation cases. These are not a bandit attack, as it were, because when bandit comes in, they destroy, they kill. For no cause, they don't take ransom, they don't do anything. They just, come in and just displace people and, like what happened at St. Francis Catholic Church. They didn't take any, not even handset or phone of anyone. They just came in and just blast the whole place with grenade and all that and left. The cases you mentioned, for example, the traditional that you mentioned far into some remote area in Akure North, don't forget that when you hear Akure, a lot of people think about Akure, the capital city. Akure is big. Akure North, we have farmstead that you have to travel by, not by vehicle, not by car or hilux, by bike for 3 hours to get to somebody farmstead. And some things do happen in such locations once in a while. And our Motekun
rangers, they have base account in those forests. I have to say this. These are some things we don't disclose. They operate in those places to ensure that every aspect of the state is covered. But you cannot run away from some isolated case. Some are tied to land issues, succession in terms of who owns land and who wants to be the baile of such location among the same people in the same community. That was what happened in that case. The police report is there. The other one you mentioned, a friend called other friend to follow him to somewhere. He left his food and he followed him and then was killed. That is not bandit. Those are crimes within the community. So you cannot run away from such as well. Those are some of them, but by the time they will put out the news, for some reason known to those who write out this news, they make it look as if there is a big problem in Ondo State. But the security agents have the facts about some of this. It's crime, and the perpetrators are criminals. That is it. So no terrorists, you're saying no terrorists or bandits operate in Ondo State? Terrorist operation has not happened after the Owo massacre. We've not experienced any terrorist attack. The issue that you said the parents of, I said that we have isolated cases of kidnapping for ransom. That is it's happening, but we have to engage. The security agencies have to engage to be able to ensure that those who are kidnapped are released, the victims are released, and then they put a trail on those who are perpetrating that act. A lot of kidnappers are being arrested in the state. They don't write about that on the news. You can ask from the police and from the Amoteku. They are arresting a lot of them. And that is why kidnapping has reduced. It used to be almost like a daily thing at the time, but it has reduced considerably even right now. But isolated cases, yes, some of them still take a risk. But the law will catch up on them because we will get them arrested. I can tell you that we'll smoke them out of their holes. tó ọmọ Yorùbá ẹ káàbọ̀ padà ṣe bẹ́ẹ̀ ti gbọ́ ẹ gbọ́ ìbéèrè ẹ gbọ́ ibi tí bàbá yìí gbé wa lọ ẹ gbọ́ kí ni wọ́n ń pè ní bandit ẹ̀yin tẹ́ ẹ gbóyìnbó kí sì ni wọ́n ń pè ní criminal kí ni wọ́n ń pè ní kidnappers ayédatiwa ti fi òyìnbó ẹ mọ̀ pé nílẹ̀ Yorùbá lóòótọ́ wọ́n máa ń sọ pé kí èèyàn gbé ìbò kó kàwé kó máa sọ Gẹ̀ẹ́sì ẹ lọ sí Oǹdó Èkìtì torí Oǹdó lẹ máa dé ẹ̀yin ọmọ Oǹdó òkè gbogbo ẹ̀yin máa mẹ́yìn bá mi tẹ́ wà mẹ́ Oǹdó lẹ máa dé lẹ ti máa rí professor of Yorùbá professor nínú Igbo professor tí ó gba professor nínú Islamic knowledge Christian knowledge àtàwọn nǹkan kan bẹ́ẹ̀ ọ̀dọ̀ wọn lẹ́ẹ̀tì bá tí wọ́n sì kọ́lé lọ rẹpẹtẹ wọ́n lè wà ní èèbó ìwé ló fún wọn débẹ̀ wọ́n ní isolated cases òun ló ń ṣẹlẹ̀ lóńdó bàbá tí wọ́n pa tó jẹ́ kábíyèsí ọba Fáládé Kàndé Fálódù Kàndé ti ìlú Agamọ Ìtagamọ àbí nǹkan special case ni àbí kò ṣe bandit àwọn kì í ṣe kidnappers ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ ń gbọ́ mi èmi ò wá láti gbógun ti àbí láti sọ̀rọ̀ gómìnà kan ní láìdá ṣùgbọ́n ó yẹ kẹ́ ẹ mọ̀ wípé àwọn gómìnà tá a yàn yìí ìfẹ́ aráàlú mélòó ni wọ́n ti ẹ̀ ní gan pa torí lóòótọ́ pẹ̀lú ọ̀rọ̀ tí bàbá yìí sọ yìí wọ́n ń gbìyànjú lóńdó tá a bá ní káwọ́ ṣùgbọ́n gbólóhùn yìí gangan òun ní ìṣù kò sí báńkì láyé 2022 ìṣẹ̀lẹ̀ tó ti ṣẹlẹ̀ ní St. Francis Catholic àwọn tẹ́ ẹ mú bẹ̀ mélòó lẹ fojú wọn lédè níbo ni wọ́n wà ìdájọ́ wo ló wà fún àwọn tẹ́ ẹ ń kó lóńdó bí Àmọ̀tẹ́kùn ṣe ń ṣiṣẹ́ ebi ẹ̀ dá wọn padà ní àwọn àṣìwà gba ọ̀nà ibòmíì wọ́n wọlé sẹ́kọ̀ọ́ ṣe pé kò náà ń bọ̀ tẹ́lẹ̀
torí wọ́n mọ̀ pé Èkó gbòòlì ọgbọ̀lẹ̀. Tẹ́yìn ọmọ Oǹdó ṣe ti gbọ́ gómìnà wa Ayédàtiwa orí mi sàn. Bí Mákindé bá fẹ́ sọ̀rọ̀ lọ́yọ̀ọ́ kó sọ̀rọ̀ ẹ̀ jáde. Kórìtò ní ìpínlẹ̀ Ọ̀yọ́ o kò sí ohun tó ń pè ní bandit. Kí gómìnà Abíọ́dún wí jáde bẹ́ẹ̀, Kádélékè sọ tiẹ̀ ìyẹn nípínlẹ̀ Ọ̀ṣun, Abíọ́dún ìpínlẹ̀ Ògùn, kí lórúkọ ti Èkìtì, kí yẹn sọ tiẹ̀, kí Sanwó-Olú Èkó kó náà wí bẹ́ẹ̀. Àdé ń pariwo pé a fẹ́ bọ́. Ẹ wá ń sọ̀rọ̀ nípa àwọn darandaran, kí lọ́kàn wá mọ́. Darandaran wọ́n ti ṣiṣẹ́ ibi rẹpẹtẹ l'Oǹdó, l'Èkìtì, ní ìpínlẹ̀ Ọ̀yọ́, níbikíbi. Àwọn bàbá wa náà sì ti wá mọ́ tó bá jẹ́ lórí darandaran ní ìsìn. Darandaran kan ò lè halẹ̀ mọ́ àgbẹ̀ kan mọ́ nílẹ̀ Yorùbá. Bẹ́ẹ̀ ni wọn ò lè ṣe ìgbèyí tó ti ṣe lọ. Ibẹ̀ nìkan kọ́ là ń lọ. Mo fẹ́ kẹ́yìn ọmọ Oǹdó àti gbogbo ọmọ Yorùbá kẹ́ ẹ lè mọ̀ irú àwọn gómìnà tá à ń kó dọ̀. Ibẹ̀ nìkan kọ́ là ń lọ. Ẹ̀yin àfáà alákatakítí ẹ káàbọ̀ sílé o. Níbo làwọn yòókù sá lọ? Àwọn ṣùwátì, àwọn kìnnì kan káàkiri gbogbo wọn ti rọ́lùgbẹ́ nítorí ọ̀rọ̀ ránù. Alára òròhún, ẹnu kó àìsùn, ẹnu kó àìwo. Ìjọba àwọn ọmọ Ọ̀rànì ló pè fún ogun, àwọn ló pè fún ìgbéníjà lórí ọ̀rọ̀ bí pírẹsidẹ́ǹtì wọn bó ṣe ń dà wọ́n láàmú, bó ṣe ń fìyà jẹ wọ́n, bó ṣe ń pọ́n wọn lójú. Léyìí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn kan nínú ìran ilẹ̀ Nàìjíríà náà pé Trump pé wà àwọn eléyìí ń pa wá jù tí Trump fi kọ́kọ́ wá nígbà tá à ń sọ̀rọ̀ èyí. Now Trump wá dé Nàìjíríà, ọkàn bẹ̀ wá wò fèrè, ó sì lọ padà. Àwọn eléyìí tí náà ti ń pè ọjọ́ pẹ́ kó tó di pé Trump dá wọn lóhùn. Ẹ sáré bí àwọn aráàlú yìí bí wọ́n ṣe ń jó tí wọ́n ń yọ̀. Látàrí kíni? Látàrí òmìnira tí Trump fún wọn ní. Irú òmìnira wo ni? Ọba wọn pa ni tí pọ́n wọn lójú, gẹ́gẹ́ báwa náà ti ń sọ pé tó ẹ máa bọ̀ o. Àwa lè sọ bóyá wọ́n yà sí Oǹdó tá a ṣe sọ̀rọ̀ ẹ̀ tán yìí nígbà gómìnà wọn ti ní òsì nǹkan tọ́jọ́ bẹ́ẹ̀. Ọ̀wọ̀ làwọn ti gbúrò 2022 làwọn ti gbúrò àwọn tó ń pè bandit gbẹ̀yìn. Now ẹ̀yin àfáà, ẹ̀yin ṣéwù, ẹ̀yin alákatakítí, ẹ wá gbọ́, mò ń bọ̀, ẹ bá àwọn fídíò yìí, ẹ gbọ́ nǹkan tí tó ṣẹlẹ̀, mo tún padà bọ̀, òun rèé. Muslims that are protesting in Nigeria to stop protests, that they should avoid anything protest, that what is going on in Iran and Israel is not a child play, that by this protest they can bring problem to themselves and Nigerians. The fear of Netanyahu and Donald Trump is the ability for you to stay alive. For me, I see this as medicine after death. Same group of Islamic in Lagos were protesting 3 days ago because of propaganda wey some people dey share on internet say Iranian don dey unalive Israel, so they get that confidence, go on street, dey protest as they like, thinking Iranian are winning, and from that protest more people support Iranian. Today now when una see say Iranian don collect woto una come change mind. Anyway, una stop the protest o, una no stop the protest o. President Trump and Netanyahu don mark una face, whether una stop the protest o, whether una no stop the protest o. President Trump and Netanyahu know the people wey dey protest, and if the wrath of Netanyahu and President Trump go fall on Nigeria, they know who they go come for. That is what I normally say about these Islamic people. Una go dey find people wey no find una trouble, una go dey find their trouble. Now when una come collect, now come dey cry foul cry, una come dey play victim card. Trump and Netanyahu unalive Ayatollah Ali,
oppressor of his own people, that his own people have been crying to Donald Trump that please come and help us, and they succeeded to get rid of him. And some group of people wey be say the matter no concern for Nigeria now come outside and be protesting against it. Now water don pass garri, the thing wey una don suppose correct from the beginning una come dey correct am now. To tell una no need to stop. Whether una stop o whether una no stop o, President Trump and Netanyahu they have spy camera. They have already spy everyone. They don capture those people wey dey that protest. They may later forgive you guys, and if they are coming for you guys, you cannot escape it. So we that did not protest, we kuku know ourselves. So those of you that did not protest, don't panic. Relax in your house. If you get chicken to buy chicken. Buy bottle of chilled mineral. They chop am with chicken. That is called enjoyment. Shebi from the beginning of this whole thing, I was calling on Nigerian government to call those guys to order before the thing go escalate. When Nigerian government claim that they did not see all this thing on social media, they will say they did not see all this thing on news, but they decide to keep quiet. Now, when they come, they feel say Netanyahu and Donald Trump don dey get notice because as at yesterday, they tag those small children wey dey step on American flag and Israelite flag. Israel blog carry am. So that is a big problem. Na so trouble go sleep. Some group of ignorant people wey no get sense, they go dey bring trouble come meet us. Now we've not set ourselves free from the pine of Tigru bandit wey dey kpai us every blessed day. Same Muslim na im dey do am o. Now na don dey go use am drag another problem. Wan come meet us despite the problem we don dey Nigeria before. Anyway, this that is coming will not reach everybody. It will only reach those people that call for it. Ẹ káàbọ̀ padà. Ṣé bẹ́ẹ̀ ti rí? Ẹ ti gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ láàrin wọn báyìí. À ń bá sàlàkọ́ jà àti ìdá. Ẹ tún ní ká ránṣẹ́ pa gàràdà bí àwó. Ohun tá à ń fà lọ́wọ́lọ́wọ́ tá à ń gbìyànjú kó jẹ́kọ̀ ọ̀gbọ̀n pé kó tán láwo ọ̀gbọ̀n tó ń gbọ́nwọ́ ẹ̀ sí. Ẹ jẹ̀bi tẹ́ ẹ yí padà o. Bóun yín ẹ má yí padà. Gbogbo àwọn ọmọ tẹ́ ẹ kó jáde ẹ̀yin ìmáàmù Èkó ṣé bẹ́ẹ̀ máa ń sọ pé Èkó pọ̀ ojú ò lè ká yín ẹ̀yin inú Ọlọ́run nù. Yíyí padà yín ẹ̀yin ti Ìbàdàn ẹ̀yin tọ̀yọ́ ẹ̀yin ti bíkíbi tẹ́ ẹ bá wà tẹ́ ẹ máa ń gẹnkọ apá àtẹ gbúrò ṣàrí àmọ́ lásìkò yìí. Ọ̀yá náà. Ẹ̀sìn tó jẹ́ pé wọ́n gbé wá fún wa ní àti kínní àti kejì àwàkọ́ ńlá ní. Ọ̀tán àbí ọ̀tán àwọn aráàlú ń jójà nínú yòdò wípé Trump ṣeun wọ́n ń kọrin àwọn ìlú míì Kuwait gbogbo àwọn Muslim country kò sẹ́ni tó lè dìde tí ó gbèjà Iraq àbí Iran. Àwa tí ọ̀wá kàn wá ni wọ́n wà ní Bọ́lá Tinubu wípé kí wọ́n dá sí kíni irinṣẹ́ mélòó lẹ́ni. Ẹ rò pé dọ̀bọ̀lì yẹ dá sà gọ̀lúgọ̀lú náà ti lẹ́pẹ́ Tinubu ni. Ìlọkulọ̀ ó lẹ́fi lọ́mú lódò dẹ́ yìí bá ṣe yìí. Bàbá Fọláṣadé ọ̀pọ̀ Olúrẹ̀mí ìlọkulọ̀ ó lẹ́fi lọ́yìn. Ọmọ màmí Àbíbátù Mọ́gàjí kùrùsí ìbejì kọ́lọ̀ bá yà lọ. Ìlọkulọ̀ ó lẹ́fi lọ bàbá yìí. Kọ́ wá jáde kọ́ lọ gbèjà rán rárá. Sáájú Arábíà àlẹ́bá ní ọ̀lọ́ gbèjà àbí Mẹ́kà. Kọ́ lọ dá sí. Torí òun ni ṣífù máa mú Nàìjíríà. Ẹ̀yin ni kẹ́ ẹ kàdá kẹ́ ẹ kó bọ́ kẹ́ ẹ máa lọ gbogbo àwọn ọmọ yín tẹ́ ẹ ti fojú wọn létẹ tó ibi tó bá wọn yẹn sá lọ ẹ lè sá kúrò lẹ́kọ̀ọ́ ìyẹn máa hẹ́ẹ̀pù yín bóyá kẹ́ ẹ sá kúrò lẹ́kọ̀ọ́ kẹ́ ẹ sá lọ àrọ́kò kan pátápátá ẹ sá lọ sí àrọ́kò north ẹ má wàá lẹ̀ Yorùbá báyìí ẹ má wàá fi tiyín kó bá wà yòókù ẹ lọ sí Borno Kaduna Katsina Kano ẹ lọ síbẹ̀ ẹ lè sèfù bẹ̀yẹn jìnnà sí ọwọ́ Donald Trump ẹ sì ráyè ṣe ẹ̀sìn dáadáa níbẹ̀
tí ìran bá ti bọ́ lọ́wọ́ wọn yóò ráyè máa sẹ́ǹdì change tí wọ́n ń sẹ́ǹdì sí ẹ̀yìn ìka yìí. ojú ò sì dùn yín, ẹ rí i pé àwọn aráàlú kan ń jó, wọ́n ń yọ̀ wípé wọ́n ń gbèjà wọn. ẹ̀yin kan wá dúró ẹ̀yin kankan, ẹ jẹ̀bi o, ẹ jẹ̀bi. gbogbo àwọn jákujàku bíi Àsárì Tókunbọ̀ àbí kílẹ̀ ń pè níta àwọn pè yẹn ń Tókunbọ̀, ọmọ pálókun òyìnbó náà ń pè ń Tókunbọ̀. ìyẹn ọ̀kan wá bákan kan náà díẹ̀ ní yàtọ̀ díẹ̀ ló wà láàrin àwọn àtàwọn tá à ń sọ̀rọ̀ ẹ̀yìn. kò bá náà yóò bá tán rárá tọ̀tọ̀, kí n ti wá pẹ̀lú tiẹ̀. ṣe ní káwọn bá wa náà kádà àti mọ àwọn èèyàn tẹ̀ níjàde lẹ́mọ jẹ́rìí mọ́. Fúlàní ń jà létí gbúdé wọn gan, gbábúlé wọn gan ìwọ̀n ìdáhùn sí ká tó wá sọ pé jà àbí kí wọ́n tún sọ fún kí mi inú àwọn ọba yẹn kó tún sọ fún Fúlàní pé filẹ̀ má wọlé má lọ tẹ̀ á bá a sọ̀rọ̀ ṣé wọ́n parí. orílẹ̀-èdè Yorùbá ní kíákíá ọ̀nà àbáyọ ni, kò sí nǹkan mi, ọ̀nà àbáyọ ni orílẹ̀-èdè Yorùbá. bẹ́ẹ̀ ni a tún pàdé. ẹ ṣé, ó dàbọ̀.